àkọ́kọ́ nítorí ẹ máa ń rò pé bóyá ṣé pásítọ̀ ni kábíyèsí Olódùmarè yóò dà fún mi ṣé pásítọ̀ ni Olúwo ni àbí ṣé àáfàá ni àbí kí tó lé tí máa sọ ọ̀rọ̀ Ọlọ́run. Mi máa irú ìbéèrè yẹn kò yé mi nítorí pé Ọlọ́run ni ọba, Ọlọ́run ni kábíyèsí. Àwa báyìí ọ̀yàn ó mú. Sólómọ́nù bàbá rẹ̀ lọ́jọba wọn ò sì wá láti ìdílé ibẹ̀ náà òun ló yàn wọ́n lọ́ba. Táwa ní yan ọba. So bẹ́ẹ̀ ṣe ń wò mí èmi gangan kọ́ ni ọba, ẹ lè yí ọba, ẹ lè fojú arín báyìí, kò ṣeé fi rí kábíyèsí gangan. Mi gangan kọ́ lọ́ba, ṣùgbọ́n èmi ni àrólé rẹ̀. Tẹ́ ẹ bá wá rí àrólé Ọlọ́run, kí ló yẹ kẹ́ ẹ máa rí lọ́dọ̀ rẹ̀? Ọ̀rọ̀ ta ló yẹ kó máa sọ? Àní mò ń ṣojú kábíyèsí, mò ń ṣojú ọba. Èmi ló yẹ kí n máa jẹ́ àrólé ọba. Nítorí Yorùbá lọ́lọ́run pa láṣẹ, àwa Yorùbá nìkan là ń kí ọba wa bá a ṣe ń kí Ọlọ́run ọba. Àwa nìkan là ń pe ọba wa ní ká, gbogbo ìlú yòókù wọn ò pe ọba wọn ní kábíyèsí. Yorùbá nìkan sọ kí ló sì dé tó fi rí bẹ́ẹ̀? Nítorí pé àwa ni ọmọ Ádámà, bàbá ńlá tiwa, bàbá ńlá Yorùbá gangan ni Ádámà. Nígbà tó sì pé tó dá tán, kí ló sọ pé kó ṣe? Ó ní gbogbo tóun ti dá tẹ́lẹ̀, ó ní ẹ forí balẹ̀ fún, ó ní kó sì máa ṣe kí ni lórí wọn. Àtijọ́ náà lọ́ba ti bẹ̀rẹ̀ o, kìí ṣègbà Odùduwà lọ́ba bẹ̀rẹ̀ o, kìí ṣègbà Ṣàngó, àbọ̀yá Ọya ò tiẹ̀ jọba ń tiẹ̀. Nítorí àwọn ẹlẹ́gbọ̀n míì wọ́n máa sọ pé òòṣà ló dá ipò ọba, sọ́ya náà ló dá ipò ọba Ọya tí ò jọba, àbọ̀sùn sọ́sùn jọba. Ìyàwó ni ó lè mi àrólé Ọlọ́run lórí ilẹ̀ tó yẹ pé tí wàá máa forí balẹ̀ fún lọ́sùn. Àrólé Ọlọ́run. Ẹgbẹ́ máa nù. Ìmọ̀ gan ọba tí bá ń ṣe bẹ́ẹ̀ tí bá ń forí balẹ̀ foríṣà, ọba yẹn ti yọ kó lọ́ba ọmọ ni. Kì í sọba mọ́. Ọba kọ́ba tí bá ń bọ òrìṣà, ṣé ń gbọ́ mi? Ó ti dalẹ̀ Ọlọ́run tó yàn nípò. Ọ̀dàlẹ̀ ni. He's a traitor. He has betrayed God. He has betrayed our office. Ọba ọmọ bọ̀rìṣà. Kábíyèsí bọ̀rìṣà. Àrólé Olódùmarè. Àrólé kábíyèsí gangan. Àrólé Ọlọ́run ọba. Ìbànújẹ́ mọ̀lélẹ̀. Ẹ̀yin Kìrìsìtẹ́nì, ẹ̀yin onígbàgbọ́, òfin ló di ẹ̀yin o, òfin. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ka Matthew 5:17. Ẹ jọba ni lọ.
ẹ lè wá gba Matthew 5:17. Ẹ má ṣe rò pé èmi wá láti pọ̀ òfin. Ta ẹnu sọ̀rọ̀. Bàbá Jésù Kristi ní sọ̀rọ̀. Jésù ní sọ̀rọ̀. Sẹ́ńgọ́ Jésù Kristi. Ẹ má ṣe rò pé. Èmi wá láti pa òfin. Èmi wá láti pa òfin. Tàbí àwọn wòlíì run. Èmi kò wá. Láti parun. Bí kò ṣe láti mú un ṣẹ. Bí kò ṣe láti mú un ṣẹ. Lóòótọ́ ni mo sàwí fún yín. Lóòótọ́ ni mo wí fún yín. Títí ọ̀run àti ayé yóò fi kọjá lọ. Títí ọ̀run àti ayé yóò fi kọjá. Ohun kínkínní kan nínú òfin. Ohun kékeré nínú òfin. Kì yóò kọjá. Kì yóò kọjá. Bí ó ti wù kí ó rí. Bí ó ti wù kó rí. Títí gbogbo rẹ̀ yóò fi ṣẹ. Tí gbogbo ẹ̀ yóò fi ṣẹ. Jésù Kristi ní àní mi wá láti wá pa òfin rẹ̀. Mo wá mú ṣẹ ni o. Òfin kan ṣoṣo náà ní sin bẹ́ẹ̀ nìkan lọ́lọ́run fòfin rán. Kò sẹ́lòmíì kò fi rán Dáfídì, kò fi rán Solomon, kò fi rán Mósè. Mósè ló fi rán. Mósè gangan ló fi rán. Àkọ́kọ́ òfin ẹ lọ sí Deuteronomy orí 5. Deuteronomy 5. Bọ́ọ̀ bá sì fẹ́ ka bẹ́ẹ̀ o lè lọ sí Exodus 20 nǹkan kan náà làwọn méjèèjì. Máa lọ Deuteronomy orí 5. Ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Mósè sì pè gbogbo Ísírẹ́lì. Ẹ máa bọ̀ mí. Mósè sì pè gbogbo Ísírẹ́lì. Mósè sì pè gbogbo Ísírẹ́lì. Ó wí fún wọn pé òfin lélẹ́yìí o Ísírẹ́lì ẹ̀yin ọmọ. Ìlànà ìdájọ́ Ọlọ́run là ń sọ yìí o. A sọ ti justice àwọn justice tẹ́ ń wò ní kóòtù níbí o. Àwọn náà bàbá olú ta ló sọ̀rọ̀? Ọ̀rọ̀ àmì tó sọ̀rọ̀. Gẹ̀ẹ́sì àwọn adájọ́ ọ̀tayé yìí o. Ẹni tí ó dájọ́ adájọ́ ayé. Ẹni tí ó dájọ́ àwọn ọba. Òfin tó gbé sílẹ̀ ní ẹni tó dá èmi àti wọ. Kí ló wí? Àti ìdájọ́. Tí èmi ń sọ. Ní etí yín o. Ní òní. Kẹ́yìn kí ó lè kọ́ wọ́n. Ẹ kọ́ wọ́n ni o. Kẹ́sì máa pa wọ́n mọ́. Kẹ́ ẹ máa pa wọ́n mọ́ láti máa ṣe wọ́n. Olúwa Ọlọ́run wa. Ó bá yín dá májẹ̀mú. Ní Órébù. Olúwa kò bá àwọn bàbá wa dá májẹ̀mú. Ẹ máa gbọ́ o. Kẹ́ ẹ lè bá mi ẹdó mẹ́rin. Kẹ́ ẹ lè bá ẹni sùúrù. Kẹ́ ẹ lè bá mi pé yín wà special. Ó láwọn bàbá tí yín òun jẹ́ kí wọ́n wà nínú òkùnkùn. Ó lóun ọ̀bá àwọn bàbá tí yín dá májẹ̀mú. Ó ní wà nínú òkùnkùn àwọn ọmọ eléyìí o. Ẹ̀yin lẹ special tóun ṣe lógo tóun kàyẹ. Ṣùgbọ́n èwo ni wá ń dúró ti ọ̀rọ̀ Ọlọ́run nínú yín? Kí ló wí? Ó ní bí ò sí ẹ̀yin o. Ó lóun ọ̀bá àwọn bàbá yín dá májẹ̀mú eléyìí o. Ẹ̀yin gangan. Tí gbogbo yín bẹ láàyè báyìí. Ní òní yìí o. Ó sọ bá yín sọ̀rọ̀. Lójúkorojú báyìí. Lórí òkè. Láti àárín iná wá ló ti sọ. Àti ẹ̀yin ní ìgbà náà. Láti sọ̀rọ̀ Olúwa fún yín. Nítorí pé ẹ̀yin bẹ̀rù nítorí iná náà. Ẹ̀yin kò sì gòkè lọ sórí òkè náà. Wípé èmi ni Olúwa Ọlọ́run rẹ. Tí ó mú ọ láti ilẹ̀ Íjíbítì
ìwọ kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi. Àkọ́kọ́ tó kọ́ sọ fún yín. Kí ló sọ fún yín? Ìwọ kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi. Ẹlẹ́ẹ̀kejì náà gangan náà. Ó yẹ tún sọ yẹ kí lẹ́lẹ́ẹ̀kejì. Kò gbọdọ̀ yá èrè fún ara rẹ. O gbọdọ̀ gbé nǹkan wá síwájú ara ẹ kó wá máa forí balẹ̀ fún. Ẹdó bá wọn. Ẹ ṣe ẹ lọ jókòó. Ẹ̀ṣẹ̀ tó ní lájú níwájú Ọlọ́run lélẹ́yìí ni kó máa bọ òrìṣà. Ẹ̀yin tẹ́ ẹ sọ́mọ́ ẹ̀sìn àwọn bàbá yín ni. Ṣé àwọn bàbá rẹ lọ fẹ́ gbọ́rọ̀ wọn ni àpọ̀tọ̀ Ọlọ́run lọ fẹ́ gbọ́? Èmi ṣe pásítọ̀ o, mi sì ṣe ìmáàmù, mi ṣe wòlíì, ṣùgbọ́n tí mo jẹ́ ni àrólé Ọlọ́run. Ìtẹ̀sí gbọ́dọ̀ gbọ́ lẹ́nu ẹni tí bá ń rólé fọ́lọ́run. Kọ́ bá ń ṣiṣẹ́, kọ́ bá ń represent Pepsi, ta ni kọ́ mọ̀ pariwo? Pepsi lọ, tọ́ bá lọ pariwo Coca-Cola. Iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ ni ẹ̀. Ọwọ́ à ń ṣọ́ọ̀ṣì, wọ́n ní pásítọ̀ ni ọ́. Ọwọ́ adé ṣọ́ọ̀ṣì lọ́ba bẹ̀rẹ̀ sí ní sọ pé Ṣàngó àtọ́yá ọyá ẹ wá forí balẹ̀ fún ẹ́mbì. Ṣé ẹ̀yin pásítọ̀ kí lẹ́ sọ fún un? Ó ti ya wèrè. Gbèsè Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni ọba tọ́lọ́ ní kó máa ṣojú òun lórí ilé ayé tí ọba ti sọ̀rọ̀ Ọlọ́run mọ́ tó jẹ́ pé ó lóun ọmọ gbórí ṣàga ó ti ṣe kí ni? Ó yá wèrè. Ó ní sọ́sọ́. Nǹkan ti ta sí lọ́pọlọ. Tẹ́ ẹ bá rọ́bà tí bá ń bọ̀rìṣà inú àìmọ̀kan ló wà, inú òkùnkùn ló wà, inú àìmọ̀ ni kò sí ọgbọ́n kankan mọ́ níbẹ̀. O ò lè sin Ọlọ́run pẹ̀lú mámọ́nì. Àwọn èèyàn máa ní ọ̀nà tí Christian ń sọ, ọ̀nà tí àwọn Mùsùlùmí ń sọ irọ́ o. Tí Yorùbá ni mò ń sọ. Ádámà Yorùbá ni. Ìtẹ́ fi mọ̀ pé Yorùbá ni pé àbí ẹ sọ ìlú tó ti wá nínú. Abraham èsè Júù òun ló bí Isaac òun ló bí Isaac ló wá bí Jacob nìkan ni Elias ìnagijẹ rẹ̀ ń jẹ́ Israel nítorí pé ó lálàá mọ́jú àbí wọ́n lọ bá áńgẹ́lì dìmú kò sí bóyá rẹ̀ nígbà ó sì dárọ̀ ní a fi pè ní Israel ọmọ méjìlá tó bí ló di Israelite tí a fi di Jew so bàbá rẹ̀ yìí ṣe Jew. Abraham was not a Jew automatically nítorí kò tí ì sí ìran tó ń jẹ́ Israel nígbà ayé Abraham. Bíbélì ló sọ fún wa ló jẹ́ a mọ̀ nítorí tí ò bá sí Bíbélì a ní mọ̀ àwọn òtítọ́ yìí. Bíbélì ló jẹ́ a mọ̀ the roots of immigration. Inú Áfíríkà la wà tí a ti bí tí Abraham wà nítorí pé ta ló ṣe lọ sí Egypt? Joseph. Àwọn ọmọ Jacob ló ṣe lọ sí Egypt. Tẹ́ ẹ bá dẹ̀ fodò pupa yẹn tí a ń pè ní odò pupa the Red Sea nígbà tí ó cross ẹ̀ àti bolo ti cross àti Egypt àbí níbo ní Egypt wà?
ìlú téèyàn bá lẹ́yìn Red Sea yẹn anything tó wà lẹ́yìn Red Sea yẹn is a new found land kì í ṣe bẹ̀ ní ẹ ti ń bọ̀. àbíọ́ni tí a bá pe wìkan ní promised land sọ́ọ̀sẹ̀ ń lọ ọbẹ̀ ni àbí bẹ́ẹ̀ ló ti ń bọ̀. So going to the promised land is ibi tí a ṣe ń lọ a jẹ́ pé ibi tí a ti ń bọ̀ kó tó dìgbà yẹn is abẹ́ Egypt ni. Tẹ́ ẹ bá wo máàpù dáadáa ẹ ti rí pé Áfíríkà ni gbogbo ẹ ti ṣẹlẹ̀. A dẹ̀ dúpẹ́ pé àwọn baba ńlá wa wọ́n go through ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti kọ ìtàn sílẹ̀. Kí ni ẹ fi kọ̀tàn nígbà ayé Mósè jẹ́ mọ́? Òkúta. Wọ́n mọ̀ fàpàtà báyìí láti ní kọ́ọ́lẹ̀. Àwọn tí wọ́n kọ Bíbélì the first Hebrew text writers are genius. A gbé fún wọn. Àṣírí tó wà nílé ayé láìsí Bíbélì a lè mọ̀. Àṣírí ìkọ̀kọ̀ tí Ọlọ́run fi dá ayé tá a fi mọ̀ pé Yorùbá gan ni Ádámọ̀. Àní wọ́n jẹ́rìí pé Ádámọ̀ níṣẹ́ ṣùgbọ́n ọmọ ìlú wo l'Ádámọ̀ ní tá a fi mọ̀ tó bá jẹ́ Shadrach, Meshach, Abednego lórúkọ yẹn á ti mọ̀ pé Júù nìyẹn. Tó bá jẹ́ Rasaki, Rilwan, Mustapha, Rashidi lórúkọ á ti mọ̀ pé kí ni. Ṣùgbọ́n ní Lárúbáwá àti ní Júù adáyàn nínú amọ̀ kò míì ní Ádámọ̀. So báwa ṣe ń so kọ́ ńlẹ̀ Yorùbá ìnìkan tó bá jẹ́ Chibuzọ ní Igbo àbí tó bá jẹ́ Johnson àti mọ̀ pé English ni ṣùgbọ́n àwọn wo ni kí ló kọ́ ti yín àlókọ Yorùbá yín Adé tó san èmi ẹ̀yin kọ́ Adé tó san èmi ọlá ó tún ti jí òní ọlá tún jí bẹ́ẹ̀ náà ni ọlá mi ti dé n tí a fi ń sorúkọ nílẹ̀ Yorùbá ni ẹ ń pè ní ìsúnkì a máa ń sọ nǹkan kìnnì so àwa nìkan la lè tú Ádámọ̀ Yorùbá yìí ìran tẹ́ ẹ ti wá ada nínú àmọ́ àwa clay lélẹ́ẹ̀bó pé first Bible tó kọ́ wá Hebrew ni kó tó di pé àwọn Greek kò tí ì sí English nígbà yẹn kó tó di pé wọ́n á ṣe King James wọ́n á ṣe sí English nínú Hebrew text àwáwù ó ní wọ́n pè Éfà English ló pè ní Éfà ìpè coming out of but àwáwù ni ẹ pè àwáwù èdè Yorùbá ni àwáwù ni àwáwù jáde látara Ádámọ̀. Kábíyèsí o ojú òkú lọ́dọ̀ yìí o. Ètò wà nínú Greek nìyẹn English ni Éfà Eve and that is why tó fi jẹ́ pé tẹ́ẹ̀kan Nimrod gan tọkọ kọ́lé dé sánmà. Nítorí time a lè má máa tu fún yín bọ̀ Nimrod is Lámúrúdù. Kí dẹ̀ ní túmọ̀ Lámúrúdù? Ntẹ́ fi mọ Yorùbá ní pé nígbà tí a fẹ́ pe Ọládélé tí a yọ hókò mẹ́ẹ̀ tó sọ ní Ládélé. Bẹ́ẹ̀ náà ni ọlá tó mú irú dúdú yìí. Ọlá mú irú dúdú nítorí pé òun ni Ọlọ́run kọ́ dá òun ló tún wá kọ́lé lọ sánmọ̀. Ilẹ̀ yín nílẹ̀ Yorùbá ń bí báyìí ibẹ̀lẹ̀ ti rí èèyàn tó ti diyọ̀ ní gbogbo ayé yìí èsì ẹ̀ ló sì wà lẹ́gbẹ̀ẹ́ òru so and ìyẹn ti fi Abraham our father the father of all faiths ó ti fi sílẹ̀ Yorùbá so ẹ ṣe ìran abọ̀rìṣà. Ẹ
ẹ pa òfin Jésù Kristi mọ́. Òfin Ọlọ́run tí Jésù náà tó wá testify wípé mi wá láti wá pa òfin rẹ o. Ẹ̀yin tẹ́ ń ṣe sófin tẹ́lẹ̀ lóòsàndínlé yín tẹ́ ní ẹjẹ́ kẹ́ ẹ̀yin pásítọ̀ ẹ máa sọ̀rọ̀ nípa òòṣà. Òun nìkan lọ̀tá Ọlọ́run. Èṣù ọ̀tá Ọlọ́run o. Satan is not an enemy of God. Ẹ lè rí nínú commandment yẹn kó lọ ń sọ̀rọ̀ nípa èṣù. Nípa ta ló kọ́ sọ? Nípa ìbọ̀rìṣà. Ìbọ̀rìṣà ni ẹ fi ń ṣe nǹkan tí èṣù fi ń nà yín lẹ́gba. Ṣé ẹ ti gbọ́ sí mo sọ? Ìbọ̀rìṣà ẹni yóò máa wá sọ fún yín pé ẹ fi ọmọ ṣe oògùn owó, pa ọmọ sí di orò, ẹ ṣe orò tí àwọn èèyàn gbọ́dọ̀ rí, orò téèyàn bá rí tí ó bí ọ gbọ́dọ̀ rí, tí kò níbo ló yẹ kó wà. Inú igbó lọ́bọ̀ gbé. A ti sọ fún ẹ gbọ́dọ̀ sí orò kankan tí ó sọ fún yẹn pé kó má lọ ibi iṣẹ́, má jáde ní alẹ́, má jáde lóru, kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́. Orò tí yóò ní ebe mi ló yẹ kí n pàṣẹ pé orò kan jáde, ọba ló yẹ ọ sọ, ẹ̀mí sì lémi ò sọ̀rọ̀ tí ó di àwọn ọmọ mi mọ́lé. Orò tó bá ti ní kẹ́ ẹ má lọ ibì kan, wọ́n sòrò gan-an. Èèyàn fẹ́ lọ hospital, ó fẹ́ bímọ lálóòrò, wọ́n wá lóòrò ó gbé. Kìí ṣe ń wò ó dìlú mi. Ẹ máa gbé ibi òṣì iṣẹ́, ẹ máa gbé lọ ìlú tí ń bẹ̀ tí ń ṣe. Kìí ṣe ń wò yìí, kìí ṣe lójú ayé mi. Bí n bá gbóńtọ̀ mú, yóò fi mú dẹ́rin. Orò kan ni wọ́n ní gbòòrò kan ní wò tí èèyàn gbọ́dọ̀ jáde. Wọ́n bá gbogbo orò tí èbó ń ṣe ẹ máa wò báyìí. Àbí ẹ̀kírí ni. Wọ́n ya fọ́tò ẹ̀, wọ́n ṣe ògbé orò tí ń ṣe wájú orò téyìn rí. Orò téyìn bá ti rí, tálẹ́ ọ̀yọ́ lọ́mọ rí. Inú igbó, káwọn ẹranko, àwọn òkété, àwọn awé tẹ́lẹ̀ wá káàkiri. Ọlọ́mọ rí bẹ́ẹ̀. Ẹ wá àtàwọn inú igbó ẹ lọ máa sọ̀rọ̀ Yorùbá wọn. Mọ̀ níbi ìkọ́. Ìwọ tó bá ń bọ̀ ìsà máa lọ sí ìmọ̀kè ìṣe láàfin. Ààfin Ọlọ́run ọba rẹ̀. A ní ọba àti òrìṣà bíbọ wọn èé ṣọ̀rẹ́ nítorí Ọlọ́run lọ́ba. Tó bá jẹ́ Ọlọ́run lọ́ba tí ìṣe mi lọ́ba, ààfin ọba kí ló wá jẹun? Ààfin Ọlọ́run bó wá láàṣẹ wá tó rí. Ní ìbàtà ẹni ṣọ́ọ̀ṣì ẹ tún wá gbé ògùn sẹ́gbẹ̀ẹ́ kí wọ́n máa ta ẹ pariwo. Ẹni rárá o. Nínú ṣọ́ọ̀ṣì yín wọ́n tún wá gbé wọ́n gbọ́ ìyá bẹ̀gbẹ́ ẹ máa da. Ilé Ọlọ́run la wà yìí. Ààfin tèmi o, ààfin Olúwo yìí o, gẹ́gẹ́ bí àrólé Ọlọ́run lórí ilẹ̀. Ilé Ọlọ́run ni, ilé àṣẹ ni. Èèwọ̀ wọn ni kórìṣà bíbọ ó wà bẹ́ẹ̀. Ọba àti òrìṣà bíbọ wọn yìí ṣe é pọ̀. Ọ̀tá ni wọ́n. Ọ̀tá. Ẹ ń gbọ́dọ̀ etí ẹ lọ́wọ́ àmẹ́ńgbà mọ́jọba, èmi mo gbé fúnra mi. Ó dìgbò. Ó dìgbò. Kákóré yìí ó di kiri. Òkú ni ẹ máa ń pè bẹ́ẹ̀. Òkú nù. Èmi ni mo gbé fúnra, mo gbé dénú bó ní òru gan mo tún gbé débẹ̀. Òru.
ṣé ẹ pé lásán ni àṣẹ Ọlọ́run ni ẹ̀mí Ọlọ́run nìyẹn. bẹ́ẹ̀ ọba ń wá bí ó ṣe gbé òsàlẹ̀ wọn kọ́ wá pè mí. kábíyèsí ọba gbé. kábíyèsí ọba gbé. bó ṣe láàfin káàfin bó ṣe níbikíbi ìbáàṣà àfin ni o ìbáàṣà níbikíbi o ìbáàṣà ayílála yín ẹ pè mí lẹ́lẹ́kìtì lóńdó níjẹ̀bú anywhere máa tún kọ́kọ́ lù ú. ẹgbẹ́ ta ni àti ta ni níwájú ta ni. àròlé Ọlọ́run àti òrìṣà rẹ̀ tí bàbá mi tó ti àwọn bàbá wọn tẹ́ ti kú. ṣé ìlú mi fẹ́ jẹ́ sọ ìrèjò ńlọ ni Ògún ọwá látèkìtì èmi ọmọ Ìwó níwà máa bọ ará Èkìtì. Ọya òun wá láti Ìrá bẹ́ẹ̀ bá dọ́fà lẹ́sẹ̀ ìyàsọ́nà bẹ́ẹ̀ èmi ọ̀wà máa Ìwó yọ máa bọ ẹ̀ẹ́dẹ́bẹ̀ rí o ìyún níwọ̀n àgbé wa báyìí kẹ́ wá máa bọ. irú wọ̀ sí wo ló ṣe bẹ́yìn náà bá gbarú ẹ̀ gọ̀. àti ẹ̀ lè gbarú ẹ̀ àti ẹ̀ lè gbà. èmi yóò gbé ọ̀gá Ọlọ́run mi. Èmi yóò gbé ọ̀gá Ọlọ́run mi. Èmi yóò gbé ọ̀gá Ọlọ́run mi. Tí gbogbo òrìṣà ti ń bẹ láyé mi. Èmi yóò gbé ọ̀gá Ọlọ́run mi. Èmi yóò gbé ọ̀gá Ọlọ́run mi. Èmi yóò gbé ọ̀gá Ọlọ́run mi. Tí gbogbo òrìṣà tó ń bẹ láyé. ìgbà tẹ́mi kọ̀ fún Bàbá lágbára ni. Táyé àṣeyẹsì lójúmọ́ mi. ẹ wá bá mi fi yìí fún alágbára. Olóore ọ̀pá yọ. Èmi yóò gbé ọ̀gá Ọlọ́run mi. Èmi yóò gbé ọ̀gá Ọlọ́run mi. Èmi yóò gbé ọ̀gá Ọlọ́run mi. Kí gbogbo òrìṣà tó ń bẹ láyé. babaláwo kan kò lè gbé ọ̀gá Oníṣègùn kan kò lè gbé ọ̀gá. àyàwó ṣe kàn kò lè gbé ọ̀gá èmi Èmi yóò gbé ọ̀gá Ọlọ́run mi. 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 Kí gbogbo òrìṣà tó ń bẹ láyé. tó o bá ti mọ Ọlọ́run tó o dẹ̀ dúró tọ́lọ́run o dẹ̀ gbọ́dọ̀ bá ọ̀tá Ọlọ́run jà ọ̀tá kan ṣoṣo tọ́lọ́run ní ó ní kíni òrìṣà bíbọ ni ó pa ọmọ yín bọ́ ọ bá ti bá wọn gbàgbọ́ nú ẹ̀ òun ni ó sọ fáwọn èèyàn pé ẹ jẹ́ wọn wá bẹ́rẹ̀ èèyàn sí lọ́dọ̀ wọn. àwọn èèyàn ń pààyàn sídìí òòṣà nílẹ̀ Yorùbá o wọ́n sì ń ṣe o ẹ má jẹ́ kí wọ́n parọ́ fún yín irọ́ ni ẹ pa o wọ́n ní kínní báwo lèyìn ó ṣe lóhùn ṣoògùn owó oògùn owó bo ìgbà wo lówó dé ṣé baba ńlá yín náwó ni sówó ni ẹ máa ń ná láyé àtijọ́ ìgbà wo lówó dé owó ẹyọ ẹni tó bá nídìí owó ẹyọ gan ni ó gbowó ẹyọ fún mi lépo kí n fún ọ ṣù. pépà lásán lówó pépà lásán báyìí wọ́n wá ní oògùn owó wọ́n láwọn bàbá wọn làwọn jogún ẹ̀ lọ́dọ̀ àwọn bàbá tí ò rówó rí wọ́n ní ìbọn ẹni Ògún gan ò rí ìbọn rí èèbó ló mú bá wà ìwọ́dún èèbó láti ṣe ẹ̀kọ́ sakabula àbẹ́yìn àbí bàbá Osa ta ló mú bá wà èèbó ló mú bá wà sakabula ọ̀dọ̀ wọn láti kọ́ hot drinks gbogbo ẹnẹ sí ṣìnáàpù tí a ní àfi ń bọ òòṣà ní ṣìnáàpù wá jẹ́ ti Yorùbá ògógóró èṣe ti Yorùbá ẹmu ní ti Yorùbá òòṣà wọn ní ìsìn ògógóró ní máa mú ẹ̀ńtọ́ ti ń pa. Ọlọ́run àwa òun jù òrìṣà. ṣé ẹ̀ mọ̀ ni a ní ṣìnáàpù ni a fi ń bọ òrìṣà
Níbo ni ti ń jẹun? Níbo ni wọ́n ti máa jẹun? Oríta ni. Ẹ máa sọ ẹ pa àwọn èbó ń bọ̀ ìsà àwọn èbó wo ni in Japan, China and India. Irú òòṣà tí wọ́n yìí gba ẹ̀jẹ̀ kì í mú ẹ̀jẹ̀. Buddha, Hinduism kì í mú ẹ̀jẹ̀ is about love. It's not about pé ẹ lọ fi lè bọ̀rọ̀ ẹ lọ fi lè. Ilẹ̀ Yorùbá kíní ti ẹ̀jẹ̀ ti pọ̀ jù. Ojoojúmọ́ lẹ́yìn olóòṣà yìí ń pa ọmọ wa. Lẹ́ ń fi wọ́n bọ̀gún. Lẹ́ ń fi wọ́n bọ gbogbo ẹ lọ dákẹ́. Olè ní yín 419. 419 ní gbogbo ẹ̀yin tẹ̀ ń fi èèyàn ṣe oògùn owó. Òǹkálùkù ọ lọ ṣiṣẹ́ ìwọ tó bá lò mọ oògùn owó ṣe. Ọya ẹ jẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì pè yín kẹ́kú máa ṣògùn owó ká mọ̀ pé gbogbo Nàìjíríà ká lówó. Ìmọ̀rọ̀lẹ̀ ń pa ìkàlẹ̀ ń ṣe. Ẹ̀yin lẹ ti sọ fún gbogbo àwọn ọmọ tó ń ṣe yahoo ilẹ̀ ti gbé sí wọn lọ́pọlọ kí wọ́n máa pa àwọn ọmọ ọlọ́mọ káàkiri. Ojoojúmọ́ lẹ̀ ń pààyàn nílẹ̀ Yorùbá. Ẹ̀yin tẹ́lẹ̀ ń ṣe babaláwo tẹ́lẹ̀ ń ṣe. Àwọn pásítọ̀ kan náà ti kún wọn ẹ má ṣe mọ́. Dá dúró. Àwọn àfáà kan náà ti kún wọn ẹ dá dúró. Má dẹ́ṣẹ̀ mọ́. Jésù tó ń represent tó bá ń ṣe tẹ́lẹ̀ ẹ jáwọ́. Ṣùgbọ́n àwọn aláwo gan ni á bẹ̀rẹ̀. Pásítọ̀ tó bá lọ kàn wá nǹkan lọ́dọ̀ wọn. Ọwọ́ ẹ̀wọ̀n wà aláwo gangan lọ bẹ̀rẹ̀ rẹ̀. Ẹ̀yin àtẹ̀lẹ̀ ń ṣàwo ẹ̀ ń ṣe gbogbo kínní. Ẹ lè bá mi nú awo yín. Mo ìṣẹ́gbẹ́ yín. Mi ìṣẹ́gbẹ́ èèyàn. Awo ẹgbẹ́ èèyàn ni. Ògbóni ẹgbẹ́ èèyàn ni. Ẹgbẹ́ èèyàn gbogbo yín. Ọba aláṣẹ lè ní. Aláṣẹ lórí gbogbo yín pátá. Ẹ̀sìn tó bẹ́ẹ̀ ẹ ṣàṣìmí mo ní ẹ ṣàṣìmí àtọdún mẹ́jọ la ti ní ẹ ṣàṣìmí ìwọ tó o bá ti lọ́lọ́run má bẹ̀rù ẹ dúró ti Ọlọ́run yìí ìyá ìmú mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wàhálà wà ẹ lọ́mọ ẹni gbogbo ẹ̀ ìjì ayé ń bẹ́ lómìn ìfà àìrówó ẹni lẹ́bàá máa wá ní tí ọ̀sọ́run ìwọ kẹ̀ dúró tọ́lọ́run. Tí ẹ dán wo ẹ sọ ma pé o ti ń dán nǹkan mi wò láti gbogbo ọdún yìí ìwọ wá dán Ọlọ́run wò lóṣù kan kó o tiẹ̀ dúró tọ́lọ́run kó o wá wò bọ́ Ọlọ́run ó sì ṣàánú fẹ́ Ọlọ́run yìí kì í jẹ́ kó ojú òtí yẹn ojú òtí mi gbogbo ogun tí ayé gbé tì mí gbogbo ẹ̀ ló wó ogun èṣù bò lulẹ̀ owó ìmọ̀ta ti dàsán bàbá ń bọ̀ ẹ máa jẹ ti dàfọ́. Èmi ìbẹ̀rù àjẹ́ àbí oṣó àbí gangan èmi lọ bá lórí èmi gan lọ́kọ àjẹ́. Alẹ́ mi ni ọkọ oṣó àtọkọ oṣó àtàjẹ́ o ìyá àjẹ́ èmi lọ́kọ rẹ̀ ìyá àjẹ́ èmi lọ́kọ rẹ̀ bàbá ìyá tó bóṣó èmi lọ́kọ rẹ̀ ẹ tí mo ń ṣojú tó bá ti dúró tọ́lọ́run ẹ tó wà pẹ̀lú ẹ ó ti ju gbogbo ayé lọ Ọlọ́run ti ń bẹ lọ́dọ̀ mi gbogbo ọba tó bá wù ká dìde ká ní kíní pé àbọ̀rìṣà làwọn àwa yìí Ọlọ́run làwa dúró tì ó lè ṣojú méjì ọba yìí represent kìí bọ̀rìṣà ọ̀rọ̀ Ọlọ́run lọ́ba gbọ́dọ̀ mọ̀ sọ ju pásítọ̀ lọ iṣẹ́ ọba ni kó sọ̀rọ̀ Ọlọ́run fẹ̀yìn pásítọ̀ gan ó yẹ kí pásítọ̀ gan máa ṣiṣẹ́ fún tani ta ló ń ṣe ọba ní òṣìṣẹ́ fún èmi kọ́ lọ́ba Ọlọ́run ní ọba ni ṣùgbọ́n tí ọba yẹn tó ń rólé fọ́lọ́run tó bá ti ń ṣètò Ọlọ́run àwọn pásítọ̀ àtàfà gan wọ́n máa wá gbọ́ ọ̀rọ̀ tani lọ́wọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n á máa gbọ́
ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n lẹ lè kọ́ nílé ọba tí ọba bọ̀rìṣà. Ọba tó bá ń bọ̀rìṣà ẹ má jẹ́ ó ṣàdúrà fún yín o. Ẹ má jẹ́ ó gbọ́wọ́lé yín lórí o. Ọba tí bá ń bọ̀rìṣà ò gbọ́dọ̀